ẹjọ́ ṣé lóòótọ́ lórí mọ̀mọ́ pa ni like ṣé lóòótọ́ ni wọ́n pa lórí bí igún but because mo ti wá gbogbo picture mọ̀mọ́ ó lè jẹ́ bí àwùjẹ mọ̀mọ́ báyìí ló pa o lórí ẹni táwọn wò pé mọ̀mọ́ ti pa lórí ọwọ́jọ́ tó fi ń gẹ ojú abẹ ló ń ṣẹ̀sìn mọ̀mọ́ ló ń drag wàhálà àti wà báyìí ọlọ́ọ̀ tátì kága mo ṣe sọ fẹ́ pé ibo mo ti gbọ́ kínní ẹ̀ àwọn àbúrò mi ló fi ń ṣeré kí ló mo ṣáà ti gbọ́ kínní ẹ̀ wọ́n rántí pé àwọn òsínwé méjì ọkọ ò dá ìyàwó òsùn tátì kága grandma kága ni wọ́n sọ pé ó ti pa lórí òótọ́ ni by default Esabod ní grandma kága ṣé ẹ rántí fídíò tó ṣe ìgbà tọ́rọ̀ Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ Esabod sọ pé ìgbà tí Ìjẹ̀ṣà wá sí island wípé ó fẹ́ rèpù òun Ọlọ́run pèrè níyín lórí social media mo dẹ̀ yọ mi lójú mọ̀mọ́ náà fẹ́ feel belong kí ni tó bá kọlù yín ẹ máa rún dànù ní ṣé irun yín náà tiẹ̀ tí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ sọ ẹ máa fọ́ọ̀sì ara yín síbi tẹ́ ẹ belong sí kí ráwọn èyí tí Ìjẹ̀ṣà mú ni he likes them young kí lẹ kó sára kí lẹ kó kọ́ra sí lágo mélòó oníjẹ̀ṣà fẹ́rẹ́ fún mọ̀mọ́ tó bá tẹ̀ fẹ́rẹ́ pé ṣé ìyàkẹ́ máa sá fún rapist ní èjì tẹ̀wá bẹ́ẹ̀ ṣe rí eré mọ̀ ṣe o mi ò mí ni ọ no woman deserve to be raped o bọ̀ mọ̀mọ́ yẹn náà wèrè náà ni wọ́n ló pa lórí bíi tìgún ó ṣe ọmọ big fish yẹn ọmọ kọ́mọ ni ṣẹ́rí mọ̀mọ́ òkè mọ̀ wọn rẹ̀ ẹ má jà mo lẹ́yìn tẹ̀ nǹkan lágbàlagbà ó ti bàjẹ́ jù bẹ́ẹ̀ ni mo gbà kò ní yẹ yín àtẹ̀yìn àtàgbà yín kò ní dalẹ̀ ṣé ojú yín fọ́ rí nǹkan tí mọ̀mọ́ fi arúgbó ara tó fi ń ṣe tó ń jẹgi àṣẹ lórí ọmọ gbogbo etí yín dín gbogbo ìgbà yẹn tó bá tún wá sọ̀rọ̀ sí mọ̀mọ́ lẹ máa wá kéyín síta lágbàlagbà kò ní yẹ àtẹ̀yìn àti mọ̀mọ́ òun kò ní jọ yẹ yín papọ̀ bí mọ̀mọ́ ṣe fẹ́ máa fọmọ ṣubú lórí social media tó fẹ́ máa ba ayé àwọn ọmọ jẹ́ tó bá jẹ́ ayé àwọn ọmọ tiyín ni mọ̀mọ́ ń jẹ́ gé àṣẹ fún ní jáde the same energy tẹ́ ẹ lò ilẹ̀ máa lò ẹ ṣọ́ra yín o lẹ́nu ọjọ́ mẹ́ta ara ń kan mi o mo ń block anybody. Jokes aside now let's tell ourselves the truth ṣe rí woman yẹn kò kí ń ṣe àgbà dáadáa kì í ṣe pé wọ́n kàn fẹ́ drag ẹ̀ ṣe rí it's being measured by the things she do to people. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ Gdex ni mọ̀mọ́ tún lọ́ọ́ ganu sí kí ló kan arúgbó ọjọ́ this woman is a great grandmother àbí kí ni mọ̀mọ́ position àwọn mọ̀mọ́ wa ọ̀rọ̀ Gdex àtàwọn akànkẹ́ àbí kí ló ń porúkọ wọn yẹn mọ̀mọ́ dẹ́sì ni mọ̀mọ́ tún lọ́ọ́ yọnu sí ṣọ́ọ̀fà àyọnu díẹ̀ pé ṣé wọ́n fi ṣe mọ̀mọ́ ni tí gbogbo nǹkan ni mọ̀mọ́ gbọ́dọ̀ máa ganu sí ẹ wọ́n sọ pé ó máa respect ẹ̀ azao tó bá dẹ̀ máa sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ yẹn in a way tó jẹ́ pé àwọn èèyàn máa rí understanding pé yes ó máa drag wọn bí ipò tí ní wọn sínú ó máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà ó máa ṣépè fún wọn ó máa ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ tọ́jú àwọn tiẹ̀ sílé ẹ wọ́n sọ pé ìkànnì méjèèjì ló máa mú ìzídà kan máa bójú mọ̀mọ́ jẹ́ àbí kí àwọn ọmọ mọ̀mọ́ kọ́ máa fi èpè bastardize ayé wọn so èmi ò bá sọ pé let us speak mọ̀mọ́ ò ní pẹ́ kú náà tẹ́lẹ̀ ẹ jẹ́ kó kú máa ru èpè ń lọ ẹ jẹ́ kó kú máa bójú ẹ̀jẹ̀ so that the children don't have anything to do with her òun ló ṣẹ̀ òun nìkan máa comfort so you want her to talk destroy people's lives and you don't want people to react how is it possible it's not fair kò make sense náà òun nìkan ló ń ṣe rádaràda lórí social media náà ẹgbẹ́ mélòó lẹ rí lórí social media tó ń ṣe rádaràda ọ̀rọ̀ ojú abẹ́ àti kínní ó yọnu sí ó da gbogbo ẹ̀rù ọ̀rọ̀ ọmọọmọdé sí báyìí láti bo sí bo ṣé mọ̀mọ́ mọ́ nǹkan tó tiẹ̀ ń ṣe ń bẹ̀ torí gbogbo ẹ̀ ló ń ganu sí
monetization kan pa o táwọn bá dé sọ̀rọ̀ pé mọ̀mọ́ ẹ jẹ́ ara yín lọ́pọlọ kó má bàa disrespect yín náà ni àwa yẹn lè máa mú lọ́tà wọ́n sọ̀rọ̀ sàgbàlagbà bóyá àbí orí àgbàlagbà ò pé ni àgbàlagbà ò ṣe ṣe nǹkan tó fi ní sọ̀rọ̀ sí àwa lẹ́nu wa sọ pé wọ́n sọ̀rọ̀ sàgbàlagbà ṣé ẹ rí nǹkan tágbàlagbà ń ṣe ń sìn ìyá yín mélòó tẹ́ ẹ fi sílé ló ń ṣerú nǹkan tí mọ̀mọ́ ń ṣe lórí social media kí ló kan mọ̀mọ́ pẹ̀lú mọ́mọ́ Dẹ́sẹ̀ àti Gdex kí ló kàn wọ́n kí ló ń wá kiri àgbàlagbà tí ò bá fi rẹ̀ sípò àgbà wọ́n máa bójú ẹ̀jẹ̀ ní ẹ ṣàmọ̀ pa àwọn ọmọ kéékèèké láwọn ọmọ yìí kí ni value tó fẹ́ add tó bá gbé ń bíbà wọ́n máa bọ́wọ́ ẹ̀mẹ́ tó bá gbé ń bíbà eléyìí tó ṣì dálẹ̀ gan kò tí ì ràn tán rí bó ṣe ń kó fún wọn ni ní ọ̀rọ̀ Akeem àti ojú abẹ́ ó tún ti lọ ganu sí mi why because she wants people to talk about her ẹ̀yin lẹ́ ń fún ní relevance kò yẹ kẹ́ fún ní relevance ẹ̀ ló fẹ́ she wants people to talk about her so that she will be attacking back they will think that kini ó fẹ́ like báwo mo ṣe máa ń ṣe ó fẹ́ germinate lórí TikTok nǹkan tí mọ̀mọ́ ń ṣe ni bó ṣe ṣe lórí Facebook ni agbára dáradára ni gbogbo nǹkan táwọn ọmọ yẹn make ló ń wọ wèrè ẹ̀ lójú lórí TikTok ó ní mò ń sọ f'Akeem pé Akeem you don't know anything sorry by the time this woman ó máa kọ́ gba àwọn top gifters náà that is how she will do ó ń lẹ́ẹ̀nẹ́ ẹni o kò kì í ṣe pé ó like ẹ o kì í ṣe pé ó ń bá ẹ jàjà ojú abẹ́ o she doesn't like you. She want to learn how you are running your platform. She want to get your top gifters. Àwa fomi ṣàn yín lọ́wọ́. Àwa kọjú ẹ̀ sórun alẹ́. That is what this is. Surely is a pattern. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí mọ̀mọ́ tó lọ ń dìmọ̀ yín lẹ́yìn tó ń dìmọ̀ yín lẹ́yìn ó ń lóyìn fún nǹkan ni. When she's done with you, she will toss you away like a used tissue. She want to be on TikTok. Tó rọ́ ti mọ̀ pé Facebook iṣẹ́ ti bàjẹ́. Wọ́n ti baṣẹ́ ẹ̀jẹ̀ lórí Facebook ó wá ń sá lọ sórí TikTok ó wá ń create friends and enemies so that a lè fi understand the ground òun náà a lè fi pẹ̀ka òun náà a lè fi ní root tó bá ti clear gbogbo nǹkan tó fẹ́ clear tó báyìí the next year máa rí pé ó máa lé gbogbo yín wọlé ni àwa gàbà bó ṣe ń ṣe nìyẹn àkùkọ gàgàrà ni kò lọ́pọlọ ṣùgbọ́n wọn kígbe I'm a millionaire I'm a thousandaire I'm a trillionaire kí ló ṣì ń ṣe lórí social media gbogbo trillions tó ti make. Is it not enough for her to retire? For over 12 years. For over 12 years, tí ìyá Àjàrà Bùkà ti ń ṣe rádaràda kiri. Is it not enough? Tá bá dé sọ̀rọ̀, kí ló dé tó fi sọ̀rọ̀? Ẹ jẹ́ kó rí yín gbé o. Màá wọ yín, máa wọ ìyá yín o. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò gbádùn. Yín wọ ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni kí ló máa cost ẹ to behave maturely wọn ò ní kó má fẹnu sí nǹkan má fẹnu sí bíi pé o fẹ́ lọ àtúpakùn ni ọ̀rọ̀ tó ń ṣe sọ pé àwa dákun ni àwa máa gbè sẹ́yìn èèyàn kan drag èèyàn kan parọ́ mọ́ èèyàn kan ràràbù fún èèyàn kan ó ra àràbù ju anything lọ níyà yẹn bó ṣe dàgbà tó ló ṣe ń ràràbù tó fake àràbù dẹ̀ náà máa ń tà fún mo sọ fún yín àràbù tó jẹ́ pé kò já náà rí ó ṣe parọ́ fún ẹgbà yẹn ó tún lọ ra àràbù fún Tinubu ẹ rí pé ayé èèyàn ti bàjẹ́ téèyàn tún máa ra àràbù fún ti president ó ní Tinubu ti kú òun tó tún lọ join ní City Boy movement mọ̀mọ́ yẹn tẹ́ bá ń gbọ́ pé bipolar òun ló yẹ kó máa pè bẹ́ẹ̀ bipolar. Ẹ wá ní kó má sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹ náà tí ò bá yẹ kó sọ̀rọ̀ sóhun kó náà wúwà tí wọn ní fi sọ̀rọ̀ sí náà tẹ bá fẹ́ ká má sọ̀rọ̀ sí àwa náà kí ló kọ́ wa kó náà wúwà bíi pé ká má sọ̀rọ̀ sí àwa náà ò ní sọ̀rọ̀ sí náà pọ̀ tó bá wúwà ẹ̀tẹ́ kan a máa tẹ́ ní kí ni ẹ̀yin gan ẹ máa rí ẹ máa bá ké ní kí náà ń pọ́n lé ní lásìkò mélòó ládùúgbò gbogbo nǹkan tó ti ṣe kí lẹ̀ṣẹ̀ ń pọ́n lé kí ló kù lára mọ̀mọ́ tó fẹ́ pọ́n lé ṣé mọ̀mọ́ jẹ́ ẹni yìí ní ẹni ẹ̀tẹ́ ni mọ̀mọ́
bó ṣe ń parọ́ mọ́ Fásọ̀ ló ń parọ́ mọ́ gọ́vnà ló parọ́ kò parọ́ mọ́ Ṣèyí Mákindé pò ní nọ́mbà dé ní tí àárín nǹkan kan mọ̀mọ́ tó wá sórí social media tó wá parọ́ mọ́ bílẹ̀ pó payàn ìyẹn nìyá àjà ó dàbẹ̀ ní pé orí yín gbálẹ̀ ẹ wo nǹkan tó ṣe fún wọn náà lánàá ẹ wo nǹkan tó ṣe fún wọn náà lá mo ní mọ̀mọ́ ló máa jáde tó máa sọ fún wa pé ẹ kọ̀wé lẹ́yìn síta ẹ nílé ẹ lọ́kọ̀ òpònú àgbàyà ìgbà tọ́mọ yẹn kọ̀wé lé ẹ̀ síta ṣe nínú bí wèrè tó bẹ̀rẹ̀ sí ní àtàkì ọmọ ọlọ́mọ ìwé wo làwọn ọmọ tiẹ̀ ní mọ̀mọ́ kó táwọn ọmọ ẹ̀ síta achievement wo làwọn ọmọ ẹ̀ achieve tó fi jẹ́ pé ọmọ ọlọ́mọ ló máa drag lórí social media lójoojúmọ́ wàá parọ́ wàá bá tèèyàn jẹ́ wàá fẹ́nu bá tèèyàn jẹ́ ọ̀n ti gbà tọ́mọ yẹn jáwèé fún ẹ ó rí bó ṣe ń jáwèé fún gbogbo yín káàkiri ṣé mọ̀mọ́ lè sọ̀rọ̀ mọ̀mọ́ tí ò tí ì rówó oúnjẹ ló fẹ́ ìyá yín tó ṣì ń rówó oúnjẹ ẹ rí tó kan ṣan mọ́ social media ṣóun ló wáá fẹ́ sọ̀rọ̀ Wọnúọlá kí Wọnúọlá lọ gbà ní court letter ẹ lọ bèrè lọ́wọ́ Bukky Haram òun ló mọ bí tára ẹ̀ kù sí ṣe bó ń parọ́ tẹ́lẹ̀ tó ń parọ́ tẹ́lẹ̀ ṣe ìgbà tí rọ ẹja ẹ̀rí tára ẹ̀ tó calm down wá calm down by force by fire gbòyẹ wa ẹ wá dìtẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ torí pé ayé ẹ ti da ajá ayé yín lọ torí pé ayé ọmọ yẹn ti da ajá ayé yín lọ especially mọ̀mọ́ yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ orí burúkú yìí ó dìtẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ bó ṣe dìtẹ̀ mọ́ Dorcas náà gbà yẹn náà nìyẹn tó bá ti rí pé àwọn ọmọ kan ti ń ṣoríire báyìí wàhálà ti dé nìyẹn because she want to always say that I am the only one that have house I am the only one mọ̀mọ́ ṣe lè sọ bẹ́ẹ̀ mọ́ sí mélòó nu yín ló kọ́lé sílé òyìnbó mọ̀mọ́ ṣe lè sọ bẹ́ẹ̀ sí gbogbo èèyàn ló ti fẹ́ ra lé tán ṣe lè sọ bẹ́ẹ̀ sí nísìnyí gan àwọn èèyàn kan tó sọ fún yín pé ṣe nílé Naija wọn ti fi lẹ́rìn ìbò mọ́gẹ́jì nìyẹn o fẹ́ mọ̀ bí olówó ṣo nílé Naija show us your house in Nigeria ṣé torí ẹ̀yin mọ̀mọ́ yín ṣe ló ń bẹ̀bẹ̀ wípé kí Àdàbà sí onífòhùn nílé gbẹnu sọ pé kó máa ro tó kó máa fèrú kó máa fi gba nǹkan lọ́wọ́ èèyàn nǹkan ẹyọ kan tí ìyá yín mọ̀ nìyẹn kó máa fi èrú kó máa fi gba nǹkan ní nǹkan kó máa sọ di tiẹ̀ kó máa ṣe bíi pé kínní òun nìkan ni I have this I have that I don't know ẹ ti máa mọ̀ pé ìyá ti jẹ wèrè láti kékeré kò ní nǹkan kan láti kékeré ilé mọ́gẹ́jì ló ń jọ wèrè lójú kò ní nǹkan kan láti kékeré ó jẹ̀yà ni there is no time that she enjoy gbogbo little enjoyment ilé ayé ẹ̀ lélẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ni pé kò sí anybody tó olóṣì aláràkà ẹ wo ẹ má wà sínú comment section mi kẹ́ máa sunkún tẹ́ bá tún sunkún màá tún bojú ìyá yín jẹ ẹ rí bọ́ ṣe wá fi ń ṣẹ̀sìn ẹ rí bọ́ ṣe fi ń ṣẹ̀sìn wọ́n tún lọ dá sọ́rọ̀ àwọn jídẹ́sì wọ́n tún gbéṣépè ń bẹ náà èpè ti já mọ̀mọ́ yín àṣìṣe ní ṣiṣẹ́ tó ń bẹ́wúrẹ́ tó fi lọ́ ń gùn yẹ ṣiṣẹ́ ló bá yá yín ìsìn rẹ̀ tó fi ń fi ṣẹ̀sìn ojú abẹ́ ló ń ṣẹ̀sìn mọ̀mọ́ náà ń drag mọ̀mọ́ ló ń trend mọ̀mọ́ yín náà ń drag torí pé kí ni ẹ̀yin òpònú tẹ̀ wà lábẹ́ ẹ ti líìkì àṣẹ ẹ lè sòdodo mọ́ ẹ̀yin ọ̀dẹ kọ́ má bàa bú yín gbogbo yín ẹnu yín ló ti wú tán ẹ lè sọ̀rọ̀ ẹ sọ pé mọ̀mọ́ ilé ìtẹ́ ṣe tó ẹ jókòó sáyé yín kò rí nǹkan kan ṣe pẹ̀lú àwọn èèyàn ọmọ ewúrẹ́ ìgbà tó ti rí pé kò sóògùn mọ́ lára yín orí TikTok bá àwọn ọmọ kéékèèké tó ti bẹ̀rẹ̀ láìfù ló fẹ́ lọ máa yọnu sí mọ̀mọ́ ẹ lọ yọnu sí pẹ́là wọ́n gba yín mú kọ́ delete ẹ lọ yọnu sí pẹ́là kẹ́ẹ̀tìrà yìí káwọn fáǹsì ẹ̀ kọ́ report account yín dànù ẹ jẹ́ ìrọ̀ a máa yẹnu kiri gbogbo nǹkan tó ń jọ yín lójú yẹn TikTok náà máa ń pè bẹ̀ wọ́n report account ju anything lọ tó bá report yín lẹ́ẹ̀kan ara yín máa balẹ̀ ẹ jẹ́ sọ fún ìyá yín gbogbo rádaràdà tó ń ṣe kiri yẹn kó jẹ́ lọ gbé jẹ́ account yẹn is a gunner nǹkan tó máa ń ṣe lórí TikTok jù nìyẹn
àkáǹtì yín is a gunner. Ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ fara burúkú balẹ̀. Gbogbo owó girigiri, owó tẹ́ ẹ̀ fọ ọjọ́ àárọ̀ yín wá, tẹ́ ẹ̀ fọ̀sán wá, tó di kọ́tátò, tẹ́tí ń wo sàré lọ́ọ̀kan báyìí tẹ́ ń wá kiri. Nǹkan tó ń dùn mọ́ yín kọ́ má tó fi pa yín lẹ́kùn. Wọn sọ pé kẹ́ má dá sọ̀rọ̀, ẹ dá sí pẹ̀lú orí pípé nìyẹn tẹ́ bá tẹ̀ ní. Ṣé ẹ lè yáyàn lórí pípé nǹkan tẹ́ ẹ̀ ní nǹkan tẹ́lẹ̀ ṣe lè yáyàn ni? Ẹ wo ìyá yín nìyẹn jàre. Ẹ ṣáà máa sọkún sí comment section mi ò ní ewúrẹ́.